àlàáfíà fún yẹn ó lọ mú sí wọn ó lọ sọ pé ẹ̀ka ìrìnnà mo dúró nínú ìpè ó fi ẹ̀rí sí ẹ̀jọ̀ náà lò kàn mo gbọ́ ọdún ìpínlẹ̀ mi lọ mo dúró lórí pẹ̀pẹ̀ rí mo kẹ́kẹ̀rẹ̀ mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé lórúkọ ẹ̀ka ìrìnnà. Àkàpọ̀ ìyá ó ní àwọn tí a bá gbàgbọ́ ó ní tí o gbogbo tó ń ṣe ó lè wọ́n lè ṣe tó bẹ́ẹ̀ mo gba Kristi lọ́wọ́ sí bẹ́ẹ̀ lórí mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìwà tí ìlú ọlọ́run lórí tí ó ṣe àgàbàgẹ́rẹ́ pẹ̀lú iṣẹ́ ìrọ̀jẹ́ ẹ̀mí ènìyàn wọn yóò lórúkọ ẹ̀ka ìbísẹ̀ ìrọ̀jẹ́. Bíbélì wípé ó bẹ́ẹ̀ sì wípé sọ̀tẹ́lẹ̀ sí ẹ̀yìn wípé tí ìbẹ̀rẹ̀ àfọ̀ìfọ̀jì ó ní mo sì sọ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ mo sọ̀tẹ́lẹ̀ sí máa yé ní mo sọ̀tẹ́lẹ̀ sí ní ìyàwó ní mo sọ̀tẹ́lẹ̀ sí ní iṣẹ́ ìrọ̀jẹ́ ní mo sọ̀tẹ́lẹ̀ sí ní ìgbéyàwó ní mo sọ̀tẹ́lẹ̀ lórúkọ ẹ̀ka ìrọ̀jẹ́. Ọlọ́run ẹ̀dá o, Ọlọ́run ìgbè, Ọlọ́run májẹ̀mú, ẹ̀mí àwọn wòlíì, mo dúró lórí ìgbè, mo sì ní ìgbè, mo kẹ́kẹ́ lálẹ́, gbogbo ẹ̀dá àtọkọ̀, gbogbo ènìyàn tí lọ wí, lórúkọ ẹ̀ka ìrọ̀jẹ́. Gbogbo àwọn tó yẹ kó dìde fún ọmọ mi tó ń gbàgbé gẹ́gẹ́ bí agbọ́jọ́ ọba tẹ gbàgbé Joseph ti tuntun ó gbàgbé Joseph balabala ṣùgbọ́n ọba kò gbàgbé Joseph jẹ́ kí n sọ ilé ìfọ̀ ẹ̀kọ́ tó máa lọ láàárọ̀ màmá àti bàbá kò lọ kọ́ sílẹ̀ o gbọ́dọ̀ ní iṣẹ́ rẹ láti orí ọba kíyèsí lè gbé iṣẹ́ tó wù ẹnìkan ní iṣẹ́ tó wù ẹnìkan lọ́wọ́ tí mo gbé wo iṣẹ́ tó máa nìkan dájẹ́ nínú ayé ó léwu àdúgbèsì bí wọ́n ti sọ pé ó ní put your bread on the water. Sometimes someday you will come back to it. Ó yẹ kó fúrúgbìn tó bá ti fúrúgbìn sínú ayé ìjọba ìbá fún. Bẹ́ẹ̀ni sọ bí afúrúgbìn gbé rúgbìn lálẹ́. Ó ní ó fún ìkọ́bẹ́ tí a já ìkọ́bọ́ sí bẹ̀rẹ̀ ìkọ́bọ́ tó kọ́ fún lọ ní tó kọ́ ìkọ́bọ́ sí rẹ̀ nílé. Láti alẹ́ lọ lórúkọ Jésù rúgbìn ayé rẹ̀ yóò bọ̀ sí rẹ̀ nílé. Ó fẹ́ kéde Olódùmarè. Ó kọ̀ pé orúkọ Jésù Ọlọ́run ìrántí ò ṣíwé ìrántí kan ìgbà ayé rẹ̀. Ibi tí ayé gbàgbé mi sí. Àwọn tí mo rò lọ́wọ́ tó ọ̀nà ní ìjọba gbèrè tí kò yíra Olúwa rántí mi ìdí ọmọ ọkọ tó bá tẹ tẹ bá ka bẹ́ẹ̀ tó bá lé kó ka ìwé tó nìyẹn gbẹdú wa wípé ó ní irú ẹ̀ bàbá wa sọ pé ẹni tó ràn mí lọ́wọ́ bẹ́ẹ̀ lè gbà gbé sí tó ti ràn mí lọ́wọ́ ìdí ọmọ bí ọmọ ẹ̀ méje tẹ yẹ wọ́n ti dí wọn lọ́kọ wọn ò lọ́kọ tọ́lẹ̀ very handsome man létí ìkànga tó ràn wọ́n lọ́wọ́ jẹ́ kò yẹ kó ta mẹ́rin ẹgbẹ́ àwọn àbá tó kó okun ayé wọn náà ò fẹ́ kọ́ lọ́kọ wọ́n fi ilẹ̀ títí kan tábẹ̀ àyùlẹ́sì tóbi bàbá wọn ti fẹ́ dáná ọkọ̀ bàbá wọn ti kò gbẹgbẹ́ mi náà ó yẹ kí n ti dáná kí n ti ẹ̀tẹ́rẹ́ gbogbo okun ayé àwọn ọmọ olùfẹ́ kí bàbá wọn dáná life is connected àyùlẹ́sì àwọn kan wà tí okun bá ti dà wọn okun máa dà wọn àyùlẹ́sì onílò bá ti bá gbàgbọ́ pé àwọn tí nǹkan búburú máa dé bá tó máa kàwé ọlọ́run máa jẹ́ ó dé bá wọn àyùlẹ́sì tóbi tó bá yẹ kọ́ mẹ́rin ọ̀nọ́kọ tí ò bá lọ́kọ ogun ìyá ta bàbá rẹ̀ nìkan dáàbò tó yẹ kó firi lábẹ́ òkúlé rẹ̀ lóyún máa máa mọ́ ogun sọ̀kọ̀ nìyẹn ó kéde olóòlù rẹ̀ láàárọ̀ ẹlẹ́dàá ayé àti ọ̀run fẹ́ kó gbà láàrin ní ìṣẹ́jú kan ibi tí ènìyàn gbá yẹbi sí Olúwa rántí ilé ọmọ ọmọ tó jẹ nípa ayé ìtàn ọkọ̀ bàbá wọn báyìí ó ní ọkùnrin ẹ̀ lọ ẹ lọ pè wá ẹni tó ṣe lórí tẹ́ ìgbàgbé tó ṣe lórí ẹ lọ wá nígbà tó mú Mósè wá bàbá yìí ti bàbá wọn wò ó kárí ó fún ní ọmọ rẹ ó sọ wọn nìkan ìjẹ́ mọ̀ pé iṣẹ́ kan wà tó máa fọ̀ iṣẹ́ tí mo ṣe ó ti dènà lọ́wọ́ iṣẹ́ wo ló ti dènà lọ́wọ́ nínú ayé iṣẹ́ wo ló ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ìpọ́njú tí a ń là kọjá iṣẹ́ tí àwọn bàbá wa wíkẹ́ẹ̀dì bàbá ti láti ó kéde olóòtú ọdún lórí ẹsẹ̀ fún iṣẹ́ ìpọ́njú ó fi ọlọ́wọ́ àlàyé ìgbóná kan ó fi orúkọ Jésù tó Ọlọ́run ṣíwèé ìrántí rere kàn mí lónìí ibi gbogbo tí mo ti fi rúbì ẹni rántí Ọlọ́run ẹja àgbàdúrà ẹja àgbà ẹjẹ ẹ mọ̀ pé mo wà lórí òkè 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 mo wà lórí òk
ìrántí ẹ̀kọ́ wá sọ àti mọ́mì ó wá sọ ìrántí ọlọ́run náà ni bó ti máa títí ẹsẹ̀ tó ń dáná wọn á lọ pé wọn lọ fún òkú lọ gbàgbà yẹ ọmọ tó lọ mú lọ́wọ́ mú lọ pé nǹkan tí gbogbo àwọn tó ń fi àdúrà jagun fún kọ́tẹ́ ìṣòríire náà mìíràn ti rẹ̀ òní wípé àgọ́ ewu náà gbé wọn eégún ìjọba ọmọ spray wọn pe kí lè ní ọmọ àṣẹ pé kí ló bá dé wọn bá sálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa náà gbé àgọ́ ewu wọn àwọn tó yẹ kó ṣe wá lórí kọ́má dúró báyìí ọkọ̀ tó sọ gbọ́dọ̀ àgọ́ tí ọ̀gá gbé wọ̀ bẹ́ẹ̀ tó mú kí olóore ó sá fún ẹ tó mú kí ìrànlọ́wọ́ kó sá jẹ̀ sí ọlọ́run fi náà bọ́ ọlọ́run ṣùgbọ́n ìrántí rẹ̀ kàn mẹ́ olúwa rántí mi olúwa gba ìtọ́ mi fún mi olúwa ṣùgbọ́n ìrántí kàn mẹ́ gbogbo àwọn tí mo ti ràn lọ́wọ́ nínú ayé tó ti dé ipò gíga tó rántí mi lọ lọ́wọ́ èmi ọ̀run lù wọ́n lọ́wọ́ àyà ọlọ́run ṣùgbọ́n olóńgbà ló lè gbàdúrà. ẹ ṣe máa jẹ mọ́ lọ́fún mo fẹ́ bọ́ nìyẹn ẹ ṣe máa jẹ mọ́ tó lè nìyẹn ṣùgbọ́n ènìyàn fúnra lára rẹ̀ á máa yàn ìjà máa yàn pé kò tó wà ó wà ókè fún ìjẹ́ mọ̀ pé ènìyàn ṣe yàn pé ó wà ókè lọ́ba tó pé bọ́lá ń sọ̀rọ̀ àtàn Lord, you know that you know anyway you know everything if you want to you can tó bí ọ̀pọ̀lọpọ̀ gbàgbé pé olúwa tó bá fẹ́ mímí lára báwo lọ́wọ́ kò ti fẹ́ mímí lára ìwọ ló fẹ́ mímí lára bẹ́ẹ̀ sọ pé àpárá nítorí àtẹ̀lẹ́lẹ̀ lórí ìgbà lábẹ́ àlẹ́gbẹ́dá ó ní nípa ìrọ̀ rẹ̀ ó wá sọ pé olúwa wẹ́ẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ nípa tó ló bẹ́ẹ̀ ṣe gbàdúrà pé olúwa wẹ́ẹ́ Jésù Kristi tó bá fẹ́ ó lè mú lára Jésù àkànbá ìbá tẹ̀lé ó kí gbé lọ ó kí gbé Jésù Kristi ọmọ Dáfídì mo ní ìlú adúlú tí mo bá yẹ mo fẹ́ kó kéde olódùmọ̀ yìí àgbà wẹ́pẹ́ kan tí ìyàwó aṣọ náà ẹ̀ka yẹn lé òun pè wọ́n níbi iṣẹ́ pé ta ló fẹ́ kọ́ lọ fún kí wá fìdí ẹ̀yẹ òyìnbó ẹ̀ dọ́là lómi àwọn àgbèjọ sọ́ni níwẹ̀ yẹ kí n gbàṣẹ máa kọ́ lọ fún wa àwọn tó kọ́ lọ fún wa máa wá kí níṣẹ́ tó bá lè fi di ẹ̀ ké lọ́tọ̀ oṣù ọlọ́wà náà bẹ́ẹ̀ sọ pé ìbùkún ọlọ́run nínú ìdọ̀là láti máa ṣe ẹ̀sà òótọ́ ni ká ṣiṣẹ́ ọlọ́run ṣiṣẹ́ tó bẹ́ẹ̀ tètè tó bá tètè bẹ̀rẹ̀ abẹ́rẹ́ bọ́ tẹ́tẹ́lẹ̀ tó bá ń ṣe tẹ́lẹ̀ abẹ́rẹ́ bọ́ kì í ṣe gbogbo àwọn tó wà ní Nàìjíríà ló ń dànù tó bá ń délé ojú yàrá lórí bí ó ti délé wà rí àwọn ilé ńlá tó fi bíríkì mọ́ ẹ ti gbogbo ọ̀pá ìdìbọn kó dọ̀ wọ́n gbogbo ìdí tí afẹ́fẹ́ wọ ilé tó ẹ̀sùn tó bá ń bọ́ ọdún lẹ́nu pé wàá rò ní òbírú ilé bẹ̀rẹ̀ ní Amẹ́ríkà hallelujah àwọn ọmọ yóò kì í ṣe gbogbo wọn ló ń dànù máa dá máa tẹ̀ ẹ́ wọ́n dànù máa jẹ́ kí ìránṣẹ́ ọkùnrin yẹn mo fẹ́ parí àdúrà ọkọ ìrẹsì mo mọ̀ pé tó bá padà débi ìrùnú ayé padà broda afọ́sọ́s ó bá mi lẹ́sọ̀ ti dàgbàlá ó ṣáájáde wá bá mi gbé ìbò náà àwọn èèyàn ti rówó ni ọmọ ìkéde bá gbé 10,000 ẹ̀gbọ́n màmá tó dàgbà wọ́n ti bá ṣáájáde máa mú 10,000 within 2 minutes wọ́n ti gádà 200,000 ní àwọn youth ẹ̀sà English service youth tí àwọn ọmọ yẹn jáde ní wọ́n jáde hallelujah ọ̀dà wa ka tóbi ká máa kọ́ọ̀lù fún dáadọ́ òfin lọ́bi tí ọ̀tá ló fẹ́ kọ́ọ̀lù fún wà fẹ́lẹ́ bù lọ́jọ́ sọ́ọ́ kí kìtẹ́nì máa kọ́ọ̀lù máa gbègbè wà fẹ́lẹ́ bù lọ́jọ́ sọ́ọ́ olúwa òbí kúrò nínú ìpọ́njú lóbi kúrò nínú ìpọ́njú tó ti kọ́ọ̀lù fún ló máa wá kọ́ọ̀lù fún ẹni tó kọ́ọ̀lù fún ó jẹ́ kéde ọlọ́run ṣíwèé ọ̀hún fún ọ ọlọ́run ṣí fèrèsé ọ̀hún lẹ̀ kó àwọn awọlé tó àwọn ajáde tó àkàmà jọ pé mo wá lájà mí ni o ẹlòmí yóò lè gbé ní Nàìjíríà tó bẹ́ẹ̀ lọ́ọ́ ti l'Amẹ́ríkà wọ́n á wù ẹ́ láti gbé hallelujah mo dé kan mọ́tò ọmọ Nàìjíríà tí mo yá sí mọ́tò tí mo wù kú mo la inú mọ́tò náà kò ní táyà rẹ̀ kọ́ sílẹ̀ ó lè kú Mercedes ẹ̀mẹ́ ó pé ìyẹn ń bá a báyìí rẹ̀ kárakára báyìí lè ṣe é sí àtẹnu mo wúra pé ní ebi náà tí mo ta Amẹ́ríkà wáyé ní láti honestly omi rẹ̀ gbọ́dọ̀ dùn mọ́mí kí ni mo ṣe lágbàlá lẹ́gbẹ̀rún tí mo lọ tí wọ́n bá ti já nítorí ẹ̀mẹ̀ látó iyì tó ń fún mi ní bẹ̀bẹ̀ ẹni pé nígbà tí a bá ti kù jẹ́ kí wọ́n tó dọ̀dọ̀ máa rí tí wọ́n ti kú lọ́rùn ti lọ́dún mọ́ honestly lẹ́gbẹ̀ẹ́ tó mo rìn jẹ̀dẹ́ta ọ̀gá mi àwọn tó lọ́dọ̀ mo rìn kọjá géètì yẹn lọ́túwájú wọ́n bá dé bàbá mi kẹ́ wọ́n bá mi wọ́n fi máa wọ́sùn mo fẹ́ wọn lóyún ní tó ta bẹ́ẹ̀ àwọn mọ́tò wọn lágbàlá àwọn tó kó Nàìjíríà hallelujah ọmọ mi kọ́ dẹ̀ wọ́n ẹbí ẹsẹ̀ ẹbí wa ma ní òkè ẹ̀jẹ̀ mo ní mo control lọ bí control
Gbàtò wá bá mi ilé ìbò ní mọ́tò yẹn ló ti lóko. Ẹnì kan ló bẹ̀rẹ̀ ewu ló ti ti lóko. Ẹ sọ fún lóko wọn. Ayé òkúta òfin ọmọ gbà ní. Àkókò rẹ̀ òkúta ọkọjá. Ẹ̀ẹ́dá sọ fún lóko ìgbé ènìyàn gbé ní Amẹ́ríkà yẹn kọ́. Àbí màmá tó yẹ. Ẹlẹ́dàá ṣíwèé ló ti lákọ̀ọ́ mi. Olúwa fi owó rẹ̀ rọ́ọ̀dù mi lẹ́yìn mo fẹ́ bọ́. Jẹ́ kí lè pè yẹn lọ́dọ̀ kó ṣú lórí lórí. Olúwa ṣú ọ̀yà yẹn lọ́dọ̀ kó gbà pé. Tí ọmọ ọlọ́run bá wọnú ayé ènìyàn, aṣọ ọlọ́ àdìgbò, aṣọ àdìgbò mọ́ ìrànlọ́wọ́. Èèyàn bá dé ìdílé kan nínú àdìgbò, lọ́mú sọ́ọ̀dì. Tó bá dé mọ́tò ọ̀fà yìí, wàá wo olùdó rẹpẹtẹ. Lórí ẹ̀dẹ̀ Nàìjíríà, ó kéré Olódùmarè, àwọn wọ̀nyí ò lórí méjì. Bóyá ìgbà tó yẹ kó gbàdúrà yẹn ló fi jẹ òkè jẹrẹ. Bí ènìyàn bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ aṣí fún ìyàn, bẹ́ẹ̀ sọ pé ó ní bẹ̀rẹ̀. Oníkọ́ni, olè òṣìṣẹ́, oníwákìní, olè òṣìṣẹ́, òpè ní àtẹnẹ ní sẹ́ni ká máa ṣe yẹn, ìgbà kàkàkà, àrògbé àgùn àgùn ìgbà tó bá pàṣẹ mẹ́ta bọ̀, ìbò tí ìgbà bọ̀ náà. Ẹ sọ fún Olódùmarè, ìbùkún tí òkè jẹ́ kí ìbùkún máa fún àlàdà wà náà, ìbùkún lè ṣe ẹni díẹ̀. Hallelujah, hallelujah. Kéde Olódùmarè, ẹni kéde lórí ẹsẹ̀ yẹn àgbà tó kẹ́ni nìyẹn. Lẹ́yìn mo fẹ́ bọ́ yé pé jẹ́ kí ọ̀nà láwọn là fún. Ọlọ́run tó fomi pamọ́ sínú àgbọn lọ́nà tí ènìyàn ti ènìyàn bí bí ọba bá di lọ́rọ̀ lọ. Ẹ sọ pé má gbé ọgbọ́n orí yìí kalẹ̀, ẹ jọ ọmọ ẹ wojú mi. Tẹ́ bá ti gbé ọgbọ́n orí kalẹ̀, aṣọ òwò ṣe fún Ọlọ́run. Bẹ́ẹ̀ bá ti gbé pé Ọlọ́run ṣílẹ̀ fún mi gbọ́dọ̀ fẹ́ ṣí mẹ́ kàwé mẹ́ni sàfíkẹ́tì. Maybe tó bá jẹ́ yẹn lóyún pákéjì kan tó jẹ́ ẹ̀tún mi rẹ̀ náà ó ń bèrè sí èkó yẹn wọ́n kó kọ̀ọ̀sọ́ra ìṣẹ́ ọlọ́run mẹ́rin ọ̀nà tó máa gbà mo fi ẹ̀ mo kọ́ àdùn sí ọlọ́run sílẹ̀ wọ́n mi sílẹ̀ lẹ́kọ̀ọ́ yá lẹ́kọ̀ọ́ yìí mọ́ ó lè jẹ́ bísíǹnẹ́sì káàdì kan lẹ́nu kan máa ń tọ́ ọ̀kùnrin yẹn lọ́wọ́ ọ̀nà náà ilé tó fẹ́ kú sí gírèdì fẹ́ kú àti Sunday àti Saturday àti Friday bẹ́ẹ̀ náà lè tó orí bẹ́ẹ̀ kó jọ ó sọ fún Olódùmarè. Ìjọba pé wọ́n lè fún ẹgbẹ́ dọ́là jọ kẹ́nìkan lè fẹ́ ká lórí ìdí mọ́tò mẹ́rin brandi ìgbẹ́jọ sọ pé ẹ̀sìn bá káàdì ẹ̀ géèmì tó lẹ́yìn lórí ẹ̀sìn 3,000 lórí mọ́tò kan jẹ́ ọ̀nà ọ̀la tó bá lè tẹ àfẹ́ mi kan wọ́n máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ adẹ́nudá lọ́wọ́ fún connection lẹ́nu yẹn ẹ sọ fún Olódùmarè ìbàjẹ́ lọ́lọ́ tí ó wèrè sí kọ̀ọ̀kan wé jí òòrùn àìkọ̀ fún ọdún ẹ̀ gbogbo ìpadà èsì kọ̀ọ̀kan ẹni yẹn àdúlé ti lò ẹ bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ Ọlọ́run mú mi jáde gbé mi jáde sí gbàgbà mú mi kú òbí lórí yàrá àmọ́ títí ọ̀tá ti mi sí gbé mi jáde Ọlọ́run gbé mi jáde ó tiẹ̀ ti máa gbàgbọ́ àwọn yẹn Ọlọ́run fún ànára rẹ Ọlọ́run gbé mi jáde mo fẹ́ ìwọ́n lè gbé mi jáde ayé ti fi mi pamọ́ okùn ìdílé fi mi pamọ́ okùn àgbẹ̀ mímọ́ fi mi pamọ́ láàárọ̀ Olúwa gbé mi jáde dògbòdògbò Ọlọ́run gbé mi jáde sí kòríta tí àwọn olóore yóò ti rí mi Ọlọ́run gbé mi jáde àrùn gbé mi ọ̀yà lọ́rùn rẹ̀ gbàdúrà. Mo bá la ṣẹ lónìí bí orúkọ Olúwa gbogbo ọkàn ní abẹ́òkúlé ibi tí òkú ìdílé fi ọ́ pamọ́ sí ibi tí ọ̀tá fi òkú ayé rẹ̀ pamọ́ sí ibi tí àdájọ́ bo òkú ayé rẹ̀ mọ́ àti àṣẹ náà àti ara Olódùmarè ọ̀run kò gbé ọ jáde. Àwọn ọmọ rẹ lórúkọ Jésù ibi tí òkú ìdílé bàbá tó ń dájọ́ bo òkú ayé mọ́ ibi tí òkú ìdílé ìyá tó fi wọ́n pamọ́ sí òkú mo kéde lẹ̀ kẹ́kẹ́ bí kò Olódùmarè lórúkọ Jésù lónìí ọ̀run kò gbé wọn jáde. Bẹ́ẹ̀ ni kò ní lọ máa rọ̀ bí owó máa tọ̀ bí oṣù náà bẹ́ẹ̀ jáde bí ìyàwó láti òbí lọ lórúkọ Jésù Kristi mo sọ ọ́ èèyàn tí ò ṣe é jáde mo sọ ọ́ di orí tí ò ṣe é bínú sí lórúkọ Jésù Kristi kí èkó bàbá orí èyí àlùkò tí ọ̀kọ̀ọ̀kan rẹ̀ ó lè fi bẹ́ẹ̀ kò ní bẹ̀rẹ̀